Ẹ káàbọ̀ sórí ètò Díngí Oòduà TV, èyí tí a pè àkọlé rẹ̀ ní àrọ́bá ìtàn ilẹ̀ Yorùbá. Ìlú bo la lọ sí? Ẹ jókòó kẹ́ máa bá a kà lọ. Ìlú kan ń bẹ tí wọ́n ń pè ní Àkúrẹ́ Olóyèmẹkùn. Ìlú tó gbajúmọ̀ dáadáa ni. Ó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ní gúúsù ìwọ̀ oòrùn Áfíríkà. Ìlú tí ó tẹ́jú ni. Ìlú yìí ni olú ìlú ìpínlẹ̀ ti Oǹdó. Ọba tí wọ́n ń jẹ ń bẹ̀ lákòókò ni wọ́n pe àpèlé orúkọ ọba bẹ́ẹ̀ ní Déjì ti ìlú Àkúrẹ́. Déjì Àkúrẹ́ ni ó jẹ ọba ní ìlú yìí. Ìlú yìí ló ti wà láti ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ìlú yìí sì ń gbèrú sí i. Gbogbo ẹ̀sìn tí wọ́n ń ṣe ní ilẹ̀ Yorùbá ni wọ́n ń ṣe ní ìlú yìí. Ẹ̀sìn ti Kírísítẹ́nì ń bẹ, àwọn mùmínì òdodo ń bẹ, tí àwọn ẹlẹ́sìn àbáláyé ò gbẹ́yìn. Ìlú tó gba ọ̀pọ̀lọpọ̀ àlejò mọ́ra ni. Ìlú tó jẹ́ pé lójoojúmọ́ ló ń tóbi sí i. Ìlú tó jẹ́ pé ní gbogbo ìgbà ni wọ́n ń pọ̀ sínú ọgbọ́n àti ìmọ̀. Ìlú tí wọn kì í ṣe bẹ́ẹ̀ láti dẹ́rùba àlejò tàbí onílé. Ìlú tí ó ń kó àlejò àti onílé mọ́ra. Wọ́n á máa wí pé Àkúrẹ́ Olóyèmẹkùn ọmọ amúdàsílẹ̀ fògùn ẹnu pani. Ẹ wá jẹ́ ká máa tẹ̀síwájú lónìí. Ibo gan là ń lọ sí? Àdúgbò gan láti fẹ́ sọ̀rọ̀? Ta ni ẹni yìí gbajúmọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀? Ẹ máa bá mi kà lọ. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ọmọ Yorùbá Odùduwà, ṣàṣà ìlú ní ilẹ̀ Yorùbá ní kì í ṣe ìgbàgbọ́ ni pé Ilé Ifẹ̀ ní orísun wọn tí wọ́n ti ṣẹ̀ wá. Àdúgbò kan wà ní ìlú Ilé Ifẹ̀ ní ìgbà ìwáṣẹ̀ tí ìgbàgbọ́ ṣe wà pé àdúgbò náà wà títí di òní yìí. Orúkọ àdúgbò náà ni wọ́n ń pè ní Ìnàmù. Ìnàmù ni orúkọ àdúgbò yìí. Àdúgbò tí à ń sọ yìí ni àwọn kan ti gbéra nígbà ìwáṣẹ̀ láti lọ sí ìrìn àjò gẹ́gẹ́ bí ìpinnu wọn pé àwọn náà fẹ́ kúrò ní ìlú bàbá àti ìyá wọn káwọn náà wá bí tí àwọn lè lọ tẹ̀dó sí gẹ́gẹ́ bí akọni ọkùnrin. Àwọn tí wọ́n gbé àgbà náà ni àti rí àgbà ọdẹ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàpadà. Òun ni wọ́n tún pè ní Aṣọdẹbóyèdé. Òun ló ṣáájú àwọn tí wọ́n lọ sí ìrìn àjò àmọ̀ yìí. Bákan náà ni àgbàlagbà babaláwo kan wà pẹ̀lú wọn, onífá ni tó sì mọ̀ nípa wo tó gbó wọn hànú Ifá, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Awóníyì. Òun náà kò ṣàì pẹ̀lú àwọn tó ń lọ sí ìrìn àjò yìí. Gẹ́gẹ́ bí àrọ́bá ìtàn ilẹ̀ Yorùbá ṣe rí gbọ́, Àjàpadà pẹ̀lú Awóníyì àti àwọn tí wọ́n jọ ń lọ ìrìn àjò yìí ni wọ́n gbéra kúrò ní àdúgbò tó ń jẹ́ Ìnàmù ní Ilé Ifẹ̀. Nínú ìrìn àjò wọn, èyí tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ọdún rìn, wọ́n dúró láti sinmi ní ìlú kan tí ó ń jẹ́ Òṣù. Ìlú Òṣù ló yẹ pé ó wà nítòsí Ilé Ifẹ̀. Ìlú yìí ni wọ́n ti máa ń dájà pé ẹja jẹ àkàrà Òṣù bí ọkọ̀ bá ń lọ sí Ilé Ifẹ̀ tàbí tó bá ń bọ̀ láti Ìbàdàn. Ìlú yìí ni àgbà òpóṣùwà ti di òní olónìí yìí. Ìlú ìṣẹ̀ǹbáyé ni. Ibi tí àwọn ẹni tí ń sinmi ní Òṣù yìí, èyí ni Àjàpadà àti Awóníyì pẹ̀lú àwọn tí wọ́n jọ rìnrìn àjò náà. Níbi ìsinmi yìí ni Àjàpadà tó jẹ́ Aṣọdẹbóyèdé tó jẹ́ àgbàlagbà ọdẹ tó sọ pé ẹ wo, èmi fẹ́ gbébọn mi láti ṣe ọdẹ lọ síwájú sí o. Bẹ́ẹ̀ bá wá ń lọ ẹjẹ máa mọ̀. Bó ṣe gbé ìbọn rẹ̀ tó ṣọdẹ rèé tó ṣọdẹ síwájú sí. Ṣe mọ̀ pé ara àwọn ọdẹ kì í balẹ̀. Ṣùgbọ́n èyí tí ó jẹ́ àgbà awo gẹ́rẹ́ tí Aṣọdẹbóyèdé lọ, ìlú náà tẹ Ifá rẹ̀ nínú wò gẹ́gẹ́ bí àgbà awo. Wọ́n ní bí òní ó ti rí, ọ̀la lè má rí bẹ́ẹ̀ bí babaláwo fi ń dífá ọ̀rọ̀ ọ̀run. Kódà lákòókò tí a wà, Ifá ojoojúmọ́ ni wọ́n ń dá. Ó bi Ifá ẹ̀ léèrè wò pé ìrìn àjò tí mò ń lọ ẹ̀ bò ni ó ṣe rí, láti fi mọ̀ bí ìrìn àjò náà ó ṣe rí, bóyá ó léwu ni àbí kò léwu nú. Awóníyì kí Ifá sọ́tún, Awóníyì kí Ifá sí òsì. Ohun tí Ifá wí fún ni pé kí
ó máa tẹ̀síwájú àti pé ìrìn àjò tí yóò so èso rere ló ń rìn. Ṣùgbọ́n Ifá wá kí nílọ̀ láti pé kó ṣe kinní kan o. Ìkìlọ̀ tí Ifá sọ fún ni pé ìwọ Awóníyì lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà tí o bá dé ibi tí o nígbàgbọ́ sí pé o fẹ́ fi ṣe ibi ìtẹ̀dó, lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà tí o bá dé ibi tí o gbà pé bí gan-an ló fẹ́ tẹ̀dó tó fẹ́ máa gbé, lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà tí o bá rí wípé ibi gan-an ló fẹ́ sinmi ibi ìsinmi rẹ, má gbàgbé láti gbin èso igi kan tí ó ń jẹ́ èso igi tí orúkọ rẹ̀ ń jẹ́ àgbágbá. Ẹ wò ó, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò wọn, Awóníyì pẹ̀lú àwọn èèyàn rẹ̀ wọ́n mà dé ibi tí wọ́n ti fẹ́ sinmi o. Àṣàmọ́ pẹ̀lú àwọn tí ó jẹ́ ikọ̀ àjàpadà tí wọ́n dìde láti ìlú Ìnàmù nílé Ifẹ̀ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni nílé Ifẹ̀. Bí wọ́n ṣe dìde ní ìlú Ìnàmù yẹn tí wọ́n dúró ní Òṣù bẹ́ẹ̀ ni Òṣù tó wà ń bẹ̀ yìí. bẹ́ẹ̀ ni Àṣàmọ́ àkọ́kọ́ náà ń pè ní Awóníyì. Bẹ́ẹ̀ ni onífá ni ó máa ń dá Ifá. Ifá ibẹ̀ ni Ifá tiẹ̀ ti sọ fún pé kóun kí ó tẹ̀síwájú kó máa lọ. Lásìkò tí Awóníyì tó jẹ́ onífá yẹn tó pẹ̀lú àwọn ikọ̀ àjàpadà yẹn tó òun fi tẹ̀síwájú tó ń lọ. Àjàpadà bó ló ṣe jẹ́? Àjàpadà ni ọba àkọ́kọ́ tó kọ́ ń lo adé ní ìlú Àkúrẹ́. Ìdílé àkọ́kọ́ àbí? Ọba àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni nígbà yẹn wọn ò kì í lo déjì, ọba ni wọ́n ń lò. Ọba làwọn àkọ́kọ́ tó kọ́ ń lo adé. Bí Àṣàmọ́ Awóníyì tó ń ṣe Àṣàmọ́ nígbà yẹn Awóníyì ni tí mo ní onífá ni. Ifá yẹn ti sọ fún pé kó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ pé ibi tó máa tẹ̀dó sí pé tó bá ti débẹ̀ kó lọ gbin igi àgbágbá. Ẹ̀yin á mọ igi àgbágbá yẹn ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Bó ṣe kúrò lọ́hùn ibi tó tẹ̀dó sí ní bíbá yìí ní àdúgbò ibi tá a wà yìí tá à ń pè ní igi àgbágbá yẹn igi àgbágbá yẹn ló gbìn síbẹ̀. Ṣé wá rí igi àgbágbá yẹn jẹ́ pé ibi tí wọ́n bá ti gbin igi àgbágbá yẹn sí ó máa ń pẹ̀ka. Tó bá dẹ̀ ti pẹ̀ka báyẹn dẹ̀ àwọn oríṣiríṣi àwọn ìlà máa wá sí abẹ́ igi yẹn láti wá máa ṣeré. Yàtọ̀ tí wọ́n wá ń ṣeré ìdènà tí wọ́n ń ṣèpàdé. Àwọn èèyàn ti wá gbà pé kò sí ibi tí wọ́n ti fi ohùn sí ní abẹ́ igi àgbágbá yẹn pé ó máa ń yọrí sí rere. Ibẹ̀ gan-an ti máa ń kóra wọn jọ. Igi àgbágbá yẹn tí wọ́n gbìn ní tọ́ǹgì tí wọ́n ń ṣeré lábẹ́ tí wọ́n wá ń ṣèpàdé títí òun ló wá di àgbá lẹ́nu ìdí àgbá ìdí igi àgbágbá. Ìdí igi àgbágbá ló di ìdí àgbá. Tẹ́ ìwájú oyè lórí tó jà púpọ̀ ìdí àgbá yìí. Ṣáájú kò ń ṣe ìdí àgbá gan-an ni wọ́n ń pè báyìí nígbà yẹn. Ìṣàmọ́ ni wọ́n ń pè ibi tá a wà yìí. Ìṣàmọ́ ìyẹn náà tí so jẹ́ pé Àṣàmọ́ tó jẹ́ olórí Ìṣàmọ́. Ṣùgbọ́n ṣe rí igi tó gbìn síbẹ̀ yẹn igi àgbágbá yẹn òun ló wá díẹ̀ tó wá di àgbá ìdí àgbágbá yẹn ló di ìdí àgbá lẹ́nu. Ìdí àgbá yẹn ló wá gborí lọ́wọ́ Ìṣàmọ́ yẹn tí wọn ò mọ Ìṣàmọ́ mọ́ títí di èní. Ẹ pé wọ́n á sọ pé Àṣàmọ́ ti ìdí àgbá. Àṣàmọ́ ìdí àgbá. Ǹjẹ́ igi àgbá òun ṣé ó ṣì wà dé sí àbí kò sí mọ́ àbí wọ́n ti ayé ti lajú kọjá? Ìgbà tí ọ̀làjú dé yìí ó ṣì wà títí di nǹkan bíi kó tó di pé wọ́n dá ìpínlẹ̀ tuntun sílẹ̀. Àgbágbá yẹn ṣì wà nígbà yẹn. Ṣùgbọ́n ìgbà tí ọ̀làjú wá ń dé tó wá ń bẹ̀ sí ṣe ọ̀nà tó ń ṣe ọ̀nà wa wọ̀nyí ìgbà ni wọ́n wá wú ìgbà àárín ọ̀nà gangan ló wà níbí ìgbà yìí tí a bá ti jáde síwájú ìta níbi ilé mi tí a bá ti débi ìkòríta tó wà níbẹ̀ yẹn ibẹ̀ ni igi yẹn wà. Bàbá ẹ má bínú ẹ dákun gẹ́gẹ́ bí akọ̀ròyìn àti sọ̀rọ̀sọ̀rọ̀ bí mo ṣe ń wọlé mo rí kíní kan tán máa ìyá kan báyìí tó gbé kí bọ́ọ̀lù yìí ò ṣe jẹ́ sí òye yìí. Ṣé wàá rí ìyá tí ẹ ní ẹ̀rí yẹn
ní ìdí àgbá ó ní ọdún kan tí a máa ń ṣe ní ọdọọdún tí àṣàmọ́ máa ń ṣe pẹ̀lú gbogbo àwọn tó bá ti jẹ́ ọmọ ìdí àgbá. Ọdún yẹn ni wọ́n ń pè ní ọdún ọmọjàò. Ọmọjàò ṣe rí ọdún ọmọjàò yẹn ó láwọn kan tí wọ́n máa ń ṣe. Gbogbo àwọn tí wọ́n ọdún yẹn wọ́n máa ń jó tó máa ń yọ̀ lẹ́gbàá tá bá ti gba àdúrà tá a ṣe ojú ẹ̀ fún ìfọ̀kànbalẹ̀ àti ìlọsíwájú ìlú lọ́mọdé àti lágbà. Ṣé ráwọn tó wá obìnrin tó jẹ́ aṣáájú àwọn tó máa ń jó ijó ọmọjà yẹn wọ́n ń pè ní ijó ẹni wọ́n máa ń pè ní ègè pé wọ́n ń jó ègè. Ṣé wá rí olórí wọn tó wà níbẹ̀ tó jẹ́ obìnrin wọ́n máa ń pè ní ìyẹn náà ń pè ní elérégè. Olórí àwọn tó ń jó ègè. Olórí àwọn tó ń jó ègè òun ni elérégè. Èrè ẹ̀ la fi ìdánimọ̀ láti yẹn ṣe sí ìtàn ibẹ̀ yẹn. Tẹ́ bá wo ẹ rí pé ó gbé ìrùkẹ̀rẹ̀ ó gbé lé apá tó ń jó yẹn nìyẹn. Dírẹ́sì wọn. Gẹ́gẹ́ àwọn aṣọ yẹn ṣé orin ni àbí. Báyìí orin náà ni orin wọn máa kọ́ ni wọ́n máa kó ń jó lóye nìkan káàkiri ìlú ni wọ́n máa jó káàkiri wọn á tẹ̀ máa kọ́. Àwọn obìnrin nìkan ló máa ń jó àbí àwọn obìnrin tó máa ń jó ṣùgbọ́n ọkùnrin wà pẹ̀lú wọn. Ọkùnrin tó wà pẹ̀lú wọn ò wọ́pọ̀. Obìnrin ló pọ̀ jù tó máa ń jó ègè yẹn. Gẹ́gẹ́ bí ẹ̀sọ́ lẹ́ẹ̀kan ní ẹjẹ́ gẹ́gẹ́ bí etí ọba Àkúrẹ́ lẹ́yìn pé láàárín àwọn èèyàn láàárín àwọn olóyè pé ẹ̀tún jẹ́ bí ẹni pé nǹkan tí ọba bá sọ àti àwọn olóyè bá sọ pé ilẹ̀ máa ń dáàbò fún wọn. Ìyá mi pé bàbá pè é ní inú àti ìta ọba kò sẹ́hun tó gún jù rẹ̀. Kò sí rọ́ńbẹ́. Gẹ́gẹ́ àwọn olóyè tẹ́ wọ́n sọ ó tó àwọn ìṣọwọ́ wo lẹ pé ẹ máa bí gbogbo olóyè ìlú ni. Gbogbo olóyè ìlú yìí ni o ní Àkúrẹ́ yìí ìsọ̀rí mẹ́rin ni gbogbo àwọn àgbà Àkúrẹ́ tí wọ́n wà. Ìsọ̀rí kìíní a máa ń pè wọ́n ní ìyàrẹ. Nínú ìyàrẹ yẹn àwọn wọ̀nyẹn ni a lè sọ pé àwọn tó jẹ́ ọ̀gá. Àwọn kan nínú ìyàrẹ yẹn láti ní àwọn ìwàràfà mẹ́fà. Ìwàràfà mẹ́fà yẹn olórí wọn ni Olísà ti ìlú Àkúrẹ́. Òun ló ń ṣe olórí ìyàrẹ yẹn. Láàárín ìyàrẹ yẹn láti ní àwọn ìwàràfà mẹ́fà àgbà mẹ́fà ló wà níbẹ̀. Bàbá kúrò níbẹ̀ á wá lọ àwọn tí wọ́n máa ń pè ní ìkòmọ̀. Láàárín ìkòmọ̀ yẹn a ní àwọn àgbà márùn-ún síbẹ̀. Àgbà márùn-ún yẹn Ṣàó ní olórí wọn. Ní Ẹ̀jùwá a ní àwọn àgbà mẹ́rin. Àṣàmọ́ ni olórí wọn. Ní ti Ẹ̀jùwá ìpele kẹta Àṣàmọ́ ni olórí wọn tó jẹ́ ìpele kẹta. Ìpele kẹrin a máa ń pè wọ́n ní Ogbè. Ogbè yẹn a ní àgbà méjì síbẹ̀ tí Àjàná jẹ́ olórí fún wọn. Lẹ́yìn àwọn tí mo ti dárúkọ wọn yẹn láwọn àgbààgbà tí à ń sọ yẹn àwa tún ní àwọn olóyè tó tún pọ̀ bíi Bàbá Ìṣùà ní ìpele kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí kàtàjẹ́ nínú etí ọba nílùú Àkúrẹ́ mẹ́ni méjì mẹ́ta ti fojú wò tó ọba mélòó àbí ó ní ọba tí olóyè kan gbọ́dọ̀ ní. Kò ní lé olóyè kan o. Àdúrà tí a máa ń gbà ni pé k'Ọlọ́run kó dá ẹ̀mí Déjì sí. Ọlọ́run kó dá ẹ̀mí àwa ìjòyè náà sí. Àdúrà tí ìjòyè máa ń gbà ni pé k'ọba kó pẹ́ lórí àpèrè. Àdúrà tí ọba náà tún máa ń gbà náà ni pé k'Ọlọ́run kí ó má jẹ́ kí ìkọ̀ọ̀kan kó yẹsẹ̀ nínú àwọn ìjòyè òun. Ǹjẹ́ nínú gẹ́gẹ́ bí ipò yín ẹ̀yin náà ǹjẹ́ tún láwọn olóyè tó wà ní ìkàwọ́ tiyín náà bóyá àwọn gẹ́gẹ́ bí àjọyọ̀ pípẹ́ yín lórí ẹ̀dùn kan ṣé àwọn tó wà ní ọ̀dọ̀ yín ṣé olóyè yín ni àbí àwọn kan tó wà gẹ́gẹ́ bí olóyè tí wọ́n yọ̀tọ̀ àbẹ̀ láwọn olóyè tó kú lọ́dọ̀ yín abẹ́ tiyín náà. Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí a ṣe wà nísìn èmi jẹ́ Àṣàmú mo wà ní jẹ́ Àgbáyìnbá yẹn mo sọ lẹ́ẹ̀kan pé ní ìsọ̀rí Ẹ̀jùwá pé àgbà mẹ́rin ló wà ń bẹ̀ lẹ́yìn àgbà mẹ́rin a tún ní àwọn olóyè míì tó wà lábẹ́ mi níbẹ̀ yẹn. Àwọn wọ̀nyẹn wọ́n tún ní àdúgbò kọ̀ọ̀kan náà tó jẹ́ pé wọ́n ń darí tí wọ́n ń ṣojú Àṣàmọ́.
kan tún ṣojú ìlú bákan náà gbogbo àwọn yẹn olóyè ìlú ni wọ́n. ẹ ti sọ ọdún tẹ máa ṣe ọdún tẹ pé kílẹ̀pọ̀ pọ̀ ọdún yín lẹ́ẹ̀kan. ọdún Ọmọjà o. ó nìkan lọ́dún tó máa ń ṣe tẹ́pọ̀ ojú ọdún ti Àṣàmọ́. ọdún tí Àṣàmọ́ máa ń ṣe nìyẹn ọdún Ọmọjà o. ṣé Àṣàmọ́ ló mú wa ni àbí Ìgbò? kò ń ṣe Àṣàmọ́ ló mú wa ní gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní ọdún Ọmọjà òun ló jọdún tí gbogbo ọmọ Ìdí Àgbà àti Àṣàmọ́ tó jọdún náà tí wọ́n máa ń ṣe ní ọdún yẹn ìmọ̀lẹ̀ kan wà tí wọ́n máa ń pè ní Ọbànìfọ̀n. kẹrí ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́ bá ti ń gbọ́ Ọbànìfọ̀n ẹ ti mọ̀ pé Ifẹ̀ ló ti dìde. tá a bá ń sọ̀rọ̀ ní àkókò tá a wà yìí Ọbànìfọ̀n yìí a lè sọ pé òun ló sì jẹ́ ìmọ̀lẹ̀ kan tó jẹ́ a lè sọ pé ó dángájíá tó wà lọ́wọ́lọ́wọ́ nísìnyí bí Ọbànìfọ̀n yẹn bó ṣe wà ní ilé Àṣàmọ́ tí à ń sọ̀rọ̀ ẹ̀ nígbà ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ló wà ní Ilé Ifẹ̀. ṣẹ́rí ọdún Ọmọjà yẹn ọdún tó wà gan-an fún ìmọ̀lẹ̀ gan-an ní àsìkò yẹn ní Àṣàmọ́ máa ń jẹ iṣu tí ìmọ̀lẹ̀ náà á jẹ iṣu láì jẹ́ pé wọ́n ṣe ọdún yẹn lọ́dún kan tán bá tí ì ṣe ọdún yẹn Àṣàmọ́ ò lè jẹ iṣu tuntun. láì wọ́n ṣe ọdún Ọmọjà yẹn Àṣàmọ́ ò lè jẹ iṣu tuntun. ibi tẹ́lẹ̀ tí mò ń lọ gan-an yìí ni pé Àṣàmọ́ náà ní èèwọ̀ tiwọn àbí. bẹ́ẹ̀ èèwọ̀ yẹn ni pé gẹ́gẹ́ bó ṣe ń sọ lọ yẹn tí iṣu tuntun bá ti lè jáde láì jẹ́ pé wọ́n ṣe ọdún yẹn wọn ò lè gbé iṣu tuntun wọn ò lè gbé kọjá nílé Àṣàmọ́ ní nígbà yìí. ilé yín Mọ̀súnmọ́jà tó bá gbé kọjá kí lẹ máa ṣe. àtọ́ bá gbé kọjá àwọn èèyàn gan ti mọ̀ pé èèwọ̀ ni wọ́n á daṣọ bò ẹni tí ò bá dẹ̀ daṣọ bò tó bá gbé kọjá bẹ́ẹ̀ ni tá a bá gbà wọ́n lè má gbà lórí wọn má dẹ̀ bá iṣu wọn á gba iṣu yẹn jẹ́. bẹ́ẹ̀ ni kò lè wọlé sílé ìlú kò lè wọlé sílé nígbà yìí kò dẹ̀ ní wọn ò dẹ̀ lè gbé kọjá níwájú ilé Àṣàmọ́ yẹn. ẹ máa jẹ́ kí n béèrè kékeré pé bó náà ṣe ń jẹ oyè yìí ṣé bí torí àwọn ẹlòmíràn ní wọn máa fẹ́ joyè wọn máa ń dùn ní o àbí àbújọgún ní o àbí ilẹ̀ máa ń tó ní sísẹ̀ntẹ̀lé o ṣé sísẹ̀ntẹ̀lé ni àbí ẹ máa ń du oyè àbí ó ní ìdí kan tó máa ń jẹ́. ní tó ṣẹlẹ̀ ni pé ní oyè Àṣàmọ́ wọ́n máa ń dùn ní o kò dẹ̀ sóyè tí wọn ò kì í dùn ní Àkúrẹ́ kò sóyè tí wọn ò kì í dùn ní ilé kọ̀ọ̀kan ní ẹgbẹ́ oyè kọ̀ọ̀kan ó ní ìdílé kọ̀ọ̀kan ó ní wọ́n ṣe ń jẹ oyè ó dẹ̀ ní bí wọ́n ṣe ní ẹ̀tọ́ sí ní oyè Àṣàmọ́ o ọmọ Àṣàmọ́ ló lè jẹ oyè Àṣàmọ́ mo ò lè dé wá láti ta èèyàn ló ń wá láti ta pé òun wá jẹ oyè Àṣàmọ́ ọmọ Àṣàmọ́ ló lè jẹ oyè Àṣàmọ́. ẹgbẹ́ bá wo méní méjì bàbá ẹ̀yin ni Àṣàmọ́ lákòókò ọdún wo lẹ dórí àpèrè oyè yìí. pẹ̀lú ògbó fọlọ́run ọdún kẹwàá tí mo ti dórí àpèrè yìí nì mo jẹ oyè ní ọjọ́ 29 oṣù kẹta ọdún 2011. gbogbo wọn ń bọ̀ lórí pé kí n wá béèrè lè bẹ́ẹ̀ ṣe ju iṣẹ́ kan yìí ẹ ti wo oyè tó àṣà mélòó tó kó ti jẹ ṣáájú gbogbo àkàntì pé ibi kéde lẹ́yìn wà nísìnyí. ẹ mo ṣe sọ ṣáájú lẹ́yìn kan Àṣàmọ́ ìlú Àkúrẹ́ kò ń ṣe oyè tí tó kọ̀ jẹ́ oyè tán kọ̀ sáré wá lásán gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa ẹ mọ̀ pé ní àsìkò kan láyé àtijọ́ yẹn wọ́n Àṣàmọ́ ti wà mo sọ fún mi pé Àṣàmọ́ tó kọ́kọ́ wá ni wọ́n ń pè ní Awóníyì pé bẹ́ẹ̀ ni Àṣàmọ́ Awóníyì ni Àṣàmọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ ìtàn sọ fún wa pé lẹ́yìn Àṣàmọ́ Awóníyì yẹn kó tó dìgbà tí ogun jà tí Àkúrẹ́ ní tá a jagun pẹ̀lú ìlú Benin tí Àkúrẹ́ fi kúrò níbi tí a wà láàrin ìgboro tí a lọ Òkè Ọ̀gẹ̀ wọ́n pè bẹ̀ ní Òkè Ọ̀gẹ̀ Àṣàmọ́ bíi 13 ló ti jẹ nígbà yẹn tí jẹ́ bí ìtàn ṣe sọ fún wa 13 ló ti jẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ogun yẹn parí tí ogun Benin yẹn parí tí Àkúrẹ́ tún padà sí Àkúrẹ́ níbi tí gbogbo Àkúrẹ́ wà náà ní ìsìn lẹ́yìn yẹn títí di àsìkò yìí èmi ni Àṣàmọ́ 12. ẹ̀yin 12 yàtọ̀ sí 13 àti yàtọ̀ sí 13 àti ṣáájú ni ṣáájú kí ogun tó kó Àkúrẹ́ lọ sí Òkè Ọ̀gẹ̀ yẹn nígbà tí àwa pẹ̀lú Benin tí à ń ja ogun tá a sá kúrò nígbà tá a fi sá lọ Òkè Ọ̀gẹ̀
àṣàmọ́ bíi 13 ló ti jẹ́ yàtọ̀ sí méjìlá yàtọ̀ sí méjì ẹ̀yìn wá jẹ́ kejìlá ló lè sí. àṣàmọ́ ilé tá a bẹ̀ tó júdá tí a dẹ̀mọ̀ dáadáa wọ́n pè ní àkòdíyẹ lọ́rọ̀ yẹ́sì yẹn la àṣàmọ́ tó bá bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí àgbẹ̀ àti padà láti tógun ti parí láti parí tó ti ẹ má bí ó bẹ̀rẹ̀ bá ilé láti inú àkòdíyẹ lọ́rọ̀ bẹ̀rẹ̀ bá dáàbò méjì mẹ́ta kó tó ẹgbẹ́ wa tó dín náà. ok lẹ́yìn àṣàmọ́ àkòdíyẹ lọ́rọ̀ a rí ọ̀ṣẹ́níyà takùn tó jẹ́ àbúrò àkòdíyẹ lọ́rọ̀ a rí àdínsùn ọ̀jẹ̀wà a rí àṣàmọ́ adúbí òbí a rí àṣàmọ́ òyòkó yẹn òkè ìṣọmọ ilé yìí òṣèlú yẹn nìkan láti ọjọ́ tí wọ́n ti ń jẹ oyè àṣàmọ́ ẹni tó ta lè sọ pé wá láti sọ tó bá jẹ oyè àṣàmọ́ kò dé ìpè ilé wọn ò dẹ̀ jẹ oyè yẹn mọ́ wọn ò lè jẹ oyè yẹn náà mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní àṣàmọ́ òyòkó a rí àṣàmọ́ àdáramóyè àṣàmọ́ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní tí mo jẹsẹ̀ dé a rí ìyẹn wọ́n ń pè ní àṣàmọ́ ọmọjowó. ọ̀pọ̀ àkànwá ẹ̀ bàbá tí yẹn ti di àṣàmọ́ dàbí pé ti jẹ. bàbá tó bí mi gan kò jẹ àṣàmọ́ ṣùgbọ́n àṣàmọ́ ilé tiwa gangan náà ń pè ní àṣàmọ́ lámìtì àṣàmọ́ lámìtì yẹn ń sìn èmi ló jẹ́ ìkẹta tí máa jẹ ní ìdílé lámìtì àṣàmọ́ ilé tó jẹ kọjá ìyẹn ló jẹ ní tá a lè pè ní àṣàmọ́ lámìtì kejì. lẹ́ẹ̀kan sí ọdún wo lẹ jẹ àṣàmọ́ àbúrò. 2011 ọdún kẹwàá là ń bá lọ. igi àgbàgbà tí Ifá sọ fún Awó ní ìpè kí ó gbìn lọ́jọ́sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ igi yìí dàgbà ó di igi ńlá rẹpẹtẹ èyí tí ọ̀pọ̀lọpọ̀ ará agbègbè wọn máa ń wá sinmi níbẹ̀ ní ààbò ọkọ àti ní ààbò ọjà. wọ́n sọ ìdí igi yìí di ibi tí a ti ń ṣeré tàbí ta ayò ọlọ́pọ́n tàbí tààrín. ẹ wá gbọ́ o gbogbo àkókò wọ̀nyí ni Awóyè ti ní ilé kékeré tí ó ń gbé ìtòsí ibẹ̀ gan-an ni ó gbin igi àgbàgbà yìí sí. ṣé bí ara bá tu ọ̀gẹ̀dẹ̀ tí a gbìn sí etí ipa odò àrí omi mu. Awóyè pẹ̀lú àwọn àgbààgbà agbègbè tí à ń sọ yìí tí wọ́n kóra jọ wọ́n wò pé ìlú kì í wà láìlú lórí agboolé kì í wà láì ní baálé bẹ́ẹ̀ ni bí ilé kan bá wà tí ò bá ní olórí orí ẹbí kì í ṣe ilé tó ní ìtumọ̀. nínú àjùmọ̀rò wọn láti pohùn pọ̀ pé ẹ ṣe jẹ́ ká wá ẹnìkan nù wá ká fi ṣe olórí. ibi ni àwọn kan ti dáhùn pé àmì dànsákì ọba ń bẹ lára Àjàpadà Aṣọdẹbóyèdé tí wọ́n ní a kì í rí ọmọ ọba ká má rí àmì dànsákì lára rẹ̀. èyí ni gbogbo wọn fi pa ohùn pọ̀ wípé kí Àjàpadà Aṣọdẹbóyèdé kí ó dúró bo lórí wọn. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n sọ Àjàpadà Aṣọdẹbóyèdé di ọba wọn. ǹjẹ́ ó wá lè bójú mu kí odindi ọba wà láì ní ilé tí ó ń gbé? ọba tó bá wà tí ò ní olórí kì í ṣọba gidi. ọba tó bá wà tí ò bá nílé lórí kì í ṣe ọba tó nítumọ̀. ọba kì í wà láì ní adé tàbí ìlẹ̀kẹ̀. ọba yẹlẹyẹlẹ wọn gbogbo ọba tí ò bá láyé tí ò ní ìlẹ̀kẹ̀ ní ilẹ̀ Yorùbá. bí ọba bá wà ní ààfin ibùgan ni wọ́n ti máa rí. ìdí rẹ̀ tó ń fi gbìmọ̀ pọ̀ pé ẹ jẹ́ ká kọ́ ààfin fún ọba wa kí ó lè ní ìjọ lójú. ṣùgbọ́n láàrin bí oṣù mẹ́ta tí wọ́n fi ń kọ́ ilé tí ọba yóò máa gbé tí wọ́n pè ní ààfin inú ilé Awóníyì ní Àjàpadà Aṣọdẹbóyèdé ń gbé gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa. wọ́n ní ìdí eléyìí ni ó fà á tí ó di àṣà títí di òní yìí pé bí wọ́n bá jẹ ọba ní ìlú Àkúrẹ́ olóyè Mẹ́kùn ní ìgbà ìwáṣọ gbúdọ̀ lo oṣù mẹ́ta ní ilé Awóníyì. ṣùgbọ́n láyé òde òní ọjọ́ méje péré ni wọ́n ló ń lò. ẹ máa jẹ́ kí n mú yín rìn jìnnà o. Awóníyì ọjọ́ sí tó jẹ́ àgbà awo nígbà náà lọ́hùn ó ní wọ́n panupọ̀ tí wọ́n fi ṣe àṣàmọ́ àkọ́kọ́ ní ìlú Àkúrẹ́. Awóníyì ọjọ́ kìíní àná òun ni wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n fi ṣe àṣàmọ́ àkọ́kọ́. ìdí rẹ̀ tó pé bí wọ́n bá jẹ ọba ní ìlú Àkúrẹ́ olóyè Mẹ́kùn dandan ni kí ó gbé nínú àkòdì àṣàmọ́ fún oṣù mẹ́ta ní ìgbà ìwáṣẹ̀ ṣùgbọ́n báyìí ọjọ́ méje péré ni. gbígbé ní gbogbo àkókò yìí ni àwọn ìwàrẹ̀fà mẹ́fà yóò máa ṣe àwọn nǹkan kan àti nǹkan kan láti fi ṣe ọba létí. lákòókò ni wọ́n máa sọ ìtàn ṣẹ̀ǹbáyé fún. lákòókò ni wọ́n máa fi òye bí a ṣe ń lórí ìtẹ́ hàn án. lákòókò yìí ni àwọn ètùtù kọ̀ọ̀kan máa jáde àti àwọn nǹkan tá a lè sọ jáde lẹ́nu.
ìlú ló máa panupọ̀ tí wọ́n fi Awóníyì jẹ àṣàmọ̀, wọ́n wá fi jẹ àṣàmọ̀ sí àdúgbò tí wọ́n pè ní Ìṣàmọ̀. ṣé ẹ gbàgbé pé mo ní Ìṣàmọ̀ níbi tí Awóníyì kọ́ tẹ̀dó sí? kò pẹ́ igi àgbàgbà ọjọ́ sí di ohun tí àwọn kọ̀ọ̀kan wa máa fi dáṣà pé àwọn ń lọ ṣe ìpàdé ńbẹ̀. wọ́n ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tí wọ́n bá ṣe nídìí igi àgbàgbà yìí ló máa ní oore ọ̀fẹ́ nínú. bí eré bí àwàdà, ẹlòmíà wá sí níbẹ̀, ẹlòmíà gbọ́jà wá bẹ̀. àwọn àgbààgbà gan máa jòkóó láti sọ̀rọ̀ ńbẹ̀ tó sì máa ń di àṣẹ. kẹ̀kẹ̀rẹ̀ ìdí igi àgbàgbà ìpèrè bẹ̀ sí ń di pé ó ń yàtọ̀ díẹ̀díẹ̀, ó ń di ìdí àgbá. ṣé ẹ mọ̀ wípé bí a bá ṣe ń pè nǹkan ni ó máa tẹ̀síwájú sí i? kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìdí igi àgbá, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó máa dùn tí wọ́n ń pè ní mò ń lọ sinmi ní ìdí àgbá, mò ń lọ sinmi ní ìdí àgbá. ìdí igi àgbàgbà ọjọ́ sí ni wọ́n ń yí padà tí wọ́n sọ di ìdí àgbá tí wọ́n wá gba àdúgbò Ìṣàmọ̀ lónìí. orúkọ ìdí àgbá yìí ló wá bo Ìṣàmọ̀ ọjọ́ sí mọ́lẹ̀, èyí tí ó fà tí wọ́n fi ń wí pé àṣàmọ̀ ìdí àgbá dípò àṣàmọ̀ ti Ìṣàmọ̀ tí wọ́n pè tẹ́lẹ̀ rí. ẹni ńlá ní ṣe nǹkan ńlá. bí àdúgbò tí a ń pè ní ìdí àgbá ṣe tẹ̀dóre o, ọ̀pọ̀lọpọ̀ ìdí àgbá ló lè wà. a lè rí ìdí àgbá 1, a lè rí ìdí àgbá 2, ìdí àgbá kan náà ní gbogbo rẹ̀. olóyè Àṣàmọ̀ sì ni olóyè tí ó jẹ́ olóyè ìdí àgbá ní ìlú Àkúrẹ́, ìlú ńlá tó lóko títí di òní yìí. ǹjẹ́ táwa ni Àṣàmọ̀ ti àkókò yìí? òun ni olóyè Rótìmí Fáṣàì Olúsànyà láti ìdílé Ọlámìtì kẹta. kí tó jẹ oyè Àṣàmọ̀, mo ti rí àwọn ìrírí lóríṣiríṣi. iṣẹ́ ìjọba ni mo dẹ̀ ń ṣe. mo wà ní ilé ìgbẹ́jọ́ tí wọ́n ń pè ní judiciary. mo dẹ̀ lò ọdún 15 tó jẹ́ 35 years kí tó fẹ̀yìntì ní bí ọdún keje sẹ́yìn. gẹ́gẹ́ bí senior registrar 1, akọ̀wé ìpele akọ̀wé àgbà díẹ̀ náà tó lè pé mo wá jẹ oyè Àṣàmọ̀. mo sì wà lẹ́nu iṣẹ́ nígbà tí mo tán fún mi ní oyè Àṣàmọ̀ yìí. bẹ́ẹ̀ ẹ̀ka tó ìwé ẹ̀ lọ sí ìlú tó mélòó? mo ti bẹ̀rẹ̀ láti alábídí títí tí mo fi dé yunifásitì tí mo dẹ̀ gboyè ìmọ̀ nínú ìtàn òṣèlú ilé tí a ń pè ní BSc Political Science Education. nínú ìdílé tá a máa rí pé wọ́n ní wọ́n dàgbé bóyá adájọ́ ẹ̀ka ìjọba bẹ́ẹ̀ ni ìgbéyà níbọ̀. bẹ́ẹ̀ni, lẹ́yìn ìgbà tí mo fẹ̀yìntì ní iṣẹ́ ìjọba yẹn, ìjọba tún fún mi ní iṣẹ́ mi. mo jẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí mo jẹ́ ọ̀kan lára àwọn adájọ́ iléeṣẹ́ tó ń rí sí ètò ìgbẹ́jọ́ ti ìṣẹ̀dálẹ̀ wa tí wọ́n ń pè ní customary court. so mo dẹ̀ ṣì wà níbẹ̀ títí di àsìkò tí a wà yìí pẹ̀lú ògo Ọlọ́run. a kì í mọ ọjọ́ oyè àgbà rẹ̀ bí mo jọ orí ẹ̀rọ kábíyèsí, ṣùgbọ́n ẹni mẹ́ta ẹ̀ ṣe ìjọ àti súnmọ́ ìjọ ní mẹ́fà. ẹni April 15 tí yóò ṣe kọjá yìí ni ó pé ọmọ 100 ọdún lé ní ọdún méjì. ẹgbẹ́ láyé ṣe ẹni ìbànújẹ́ ṣùgbọ́n ṣe tẹ́ wá fi owó àti ọ̀sán ṣe ẹni fi ìbànújẹ́ báyà lọ. ẹ mọ̀ pé olóyè òkè ní olórí olórí yóò tó bí mélòó. títí di àkókò yìí kò sì ní bí mẹ́ta. bẹ́ẹ̀ ìyẹn pé ó sì ń bọ̀ sínú àbí. lágbára Ọlọ́run. àwọn àwọn olóyè máa ń pọ̀ lórí ọba náà máa ń pọ̀. ẹ bá mi sọ orúkọ àwọn olórí bíi ní sọ pé lọ́wọ́lọ́wọ́ táwa ní sìn. lọ́wọ́lọ́wọ́ olórí tó wà ní ọ̀dọ̀ wa ní ìdìbò lọ́wọ́lọ́wọ́ ìtàn pè ní olórí Olúṣọlá Olúsànyà. mo tún ní olórí Lára Olúsànyà. bákan náà ni mo ní olórí Kọ́láńlé Olúsànyà. gẹ́gẹ́ bí oyè àgbàlá ẹ̀jẹ̀ jẹ́ tí bó ló ṣe fún ní ọkàn yìí tí ọmọ yín náà bá jùlọ tó kún jẹ́ oyè. ó yẹ kí gẹ́gẹ́ bí ọmọ
ọmọ Yorùbá, gbogbo ọmọ ọba lọba ń wù. Bákan náà ni olóyè, gbogbo ọmọ olóyè nípò oyè náà ń wù. Ipò ọlá dára, aláìdènà pẹ̀lú ipò ọlá ni. Tá bá ní pé èèyàn wà ní ipò ọba àti ipò ìjòyè gẹ́gẹ́ bí eléyìí tí àwọn náà wà yìí, ipò ọlá ni, kò sẹ́ni tí ipò ọlá òkè ní. Bàbá gẹ́gẹ́ bí olóyè ìlú, ṣé kò sí ìdojúkọ kankan? Ṣé bẹ́ẹ̀ ni ilé ọlá máa ń lóyún gbà tí ò kì í sí ìṣòro? Olówó èmi náà kéèyàn bọ́ọ̀lù kéèyàn máa jó kéèyàn máa jà lọ́bẹ̀, kò sí ìṣòro ọ̀dọ́ pé a máa rí mẹ́. Kò sí ibi tí èèyàn ti wà tí ò kì í ní ìṣòro. Nǹkan tó kàn ń ṣẹlẹ̀ ni pé téèyàn bá ti wà lórí ipò kan bí eléyìí, àdúrà ní kólúwa ẹ̀ kó máa gbà. Ó ń ṣe pé kéèyàn máa ní ìṣòro, Ọlọ́run kó máa gbé wa borí ìṣòro ni. Tá a bá là ní ìṣòro, irọ́ nìyẹn. Ọlọ́run kó gbé wa borí ìṣòro. Ní kò kárọ̀ rẹ̀, báwo ni ìbáṣepọ̀ pẹ̀lú méjì ni máa fi sí? Báwo ni ìbáṣepọ̀ gbogbo ẹ̀yin olóyè pápá olóyè gíga, báwo ni ìbáṣepọ̀ ìṣeré sí ayé? Gbogbo wa gẹ́gẹ́ bí tọmọ tìyá ní gbogbo wa, kò sí ìjà, kò sí ẹ̀tanú kankan láàrin wa. Gbogbo àwa àti olóyè àgbà àti àwọn tó tún pẹ̀lú wa náà o, kò sí ẹ̀tanú kankan láàrin wa. Tọmọ tìyá la ṣe bára wa lọ. Wọ́n jẹ́ àwọn sọ́dọ̀ ẹnìkan tẹ́pẹ́ ẹ̀jẹ̀ chief. Báwo ni ìbáṣepọ̀ yìí pẹ̀lú méjì tìlú Àkúrẹ́ pápá tẹ́pẹ́ ẹ̀jẹ̀ aṣojú fún? Gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní Àṣàmọ̀ Àkúrẹ́ ló jẹ́ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn àgbà tí wọ́n ń pè ní chief councillor fún Ìbejì. Ẹni tó bá jẹ́ olùbádámọ̀ràn èèyàn, ó di dandan kí àrùn wọn ogún náà ni, kò sí kankan. Bí Ìgbọ́kọ̀sí Ìgbàlódé, ibí yìí gangan ní ojú ọjà ọba Àkúrẹ́, ìní Àkálẹ̀. Ilé kan bẹ́ńbẹ́ tí wọ́n mọ arábìnrin kan, ìyá àgbàlagbà tí ó dirun. Ó gbé ìrùkẹ̀rẹ̀ ńlá, ó gbé léjìká, ó fi ìlẹ̀kẹ̀rẹ̀ sọ́rùn, ó tún fi sẹ́sẹ̀, ó wá ró aṣọ funfun. Ìyá yìí ni wọ́n fi ṣe àpẹẹrẹ olórí àwòrò ọdún kan tí wọ́n pè ní ọdún Ọmọ́jàọ̀, èyí tí wọ́n máa ń ṣe nílùú Àkúrẹ́. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ látẹnu olóyè Rótìmí Fáṣàyè Olúsànyà, ó fún wa pé ọdún Ọmọ́jàọ̀ ni ó jẹ́ ọdún pàtàkì èyí tí Àṣàmọ́ máa ń ṣe fún gbogbo ọmọ bíbí Ìdí Àgbá láti fi sàmì sí ọdún Ọbànìfọ̀n, èyí tó pọ́n mọ́ láti Ilé Ifẹ̀. Èyí tí ó sàmì sí wípé bí wọ́n bá ti lè ṣe ọdún tí à ń pè ní ọdún Ọmọ́jàọ̀ yìí, lásìkò ọdún Ọmọ́jàọ̀, ọkùnrin àtobìnrin wọn a máa jó kiri, wọn a máa kọrin lóríṣiríṣi, wọn a máa jó, wọn a máa yọ̀. Olórí wọn, ìyìn ni arábìnrin tó pé wọ́n ṣe àpẹẹrẹ rẹ̀ sí iwájú ilé Àṣàmọ́ tí mò ń sọ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní bí wọ́n bá ṣe ọdún Ọmọ́jàọ̀ yìí, olóyè Àṣàmọ́ kò gbúdọ̀ jẹ iṣu tuntun. Wọ́n ní èèwọ̀ sì ni pẹ̀lú wọn gbúdọ̀ gbé iṣu kọjá ní iwájú ààfin rẹ̀. Bí wọ́n bá gbé kọjá, wọ́n gbúdọ̀ da nǹkan bò ní. Èyí tó fi hàn pé wọ́n gbúdọ̀ mú iṣu tuntun wọ inú àkòdì Àṣàmọ́ láì ṣe pé wọ́n ṣe ọdún Ọmọ́jàọ̀ tí Àṣàmọ́ jẹ iṣu tuntun. Ṣùgbọ́n ní gẹ́gẹ́ tó bá ti lè ṣe ọdún Ọmọ́jàọ̀ ni Àṣàmọ́ ò máa jẹ iṣu tuntun, èyí tí à ń pè ní iṣu ẹ̀mẹ́ nílẹ̀ ọ̀dọ̀ wa. Àdúrà tí à ń gbà fún olóyè Rótìmí Fáṣàyè láti iléeṣẹ́ Díngí Oòduà TV lórí ètò àrọ́bá ìtàn ilẹ̀ Yorùbá lábàrá ti gbajúmọ̀ wa ni wípé kí olóyè Rótìmí Fáṣàyè Olúsànyà gbogbogbò, kí ó gbogbogbò, kí ó tọ́tọ́tọ́, kí ó wá dàgbàdàgbà ju ti àwọn ará òwúrọ̀ lọ, kí ó fewú parí, kí ó fèrèkì jó bí àgbà, kí ó dàgbà dògbó kangẹrẹ bí àgbà rírò, kí ó gbogbogbò bí ẹ̀dán lédè àwo. Chief Rótìmí Fáṣàyè Olúsànyà, you mark 62 years birthday with happiness, good health and wealth. Chief, you will witness many more years in good condition again. We wish you happy birthday. Èyí ni àkójọpọ̀ ìtàn Ìdí Àgbá, èyí tí àwíṣẹ Sunday Àgbájé Jagilẹ́gbò
ṣe àkójọpọ̀ rẹ̀. Èmi àti ẹ̀yin a ò jọ ní kú, a ò jọ nírùn, a ó jọ fa ìkú dágbà ni. Olúwa ló gbọ́n, àwa ẹ̀dá àgọ̀ púpọ̀ púpọ̀. Ẹ̀lẹ́mbẹ̀rún o. Òbẹ̀rù kò ṣàyè ọlọ́pọ́n ọdẹ ẹ̀rìnwó ẹjọ́ a wọn ní pẹ̀kúrẹ́ ilé àbáṣà mọ́nà àgbà kò líwó mẹ́ra pẹ̀kúrẹ́ ilé àbáṣà mọ́nà àgbà kúra owó lọ́ọ̀rẹ́ ọmọ mẹ́ẹ̀kẹ́kẹ́ àkànyẹ́ ṣe sún tọ́rẹ́ ọmọ amábẹ́rẹ́ gúnyán kí ìdógbèrègbè mọ̀ ẹ̀ ṣojú rírọ ohun ẹ̀ṣù ìdálẹ̀ ríran ni ọmọ ló fẹ́ já ọ ọmọdé ọ̀nà ọmọ alóṣooṣo egbèje